Ẹ kálẹ́ gbogbo ọmọ Yorùbá, mo kí yín káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ bíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tá a mọ̀ sí Yorùbá nation, léyìí tí mo sì ní ìgbàgbọ́ wípé lágbára lọ́wọ́ Olódùmarè yóò jẹ́ gbígbà fún wa láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Mo kẹ́yìn àlèhùlẹ̀ mọ́hù warasatul anbiyahi, ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Mọ̀kádàm Sheikh, àfa akọ́mọníkéw, àfa akọ́mọlẹ́sìn gbogbo mùsùlùmí ayé pátápátá. Mo kí yín pé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbùrà sẹ́ráfù celestial, gbogbo yín pátápátá. Mo kí pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo òdílé yín o. Mo wá tara sàràsà, mo kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó àwọn ìyá mi, ọ̀kan fọ̀ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná, mo ṣèbà ọjà tó kú tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹ̀gbẹ̀nẹ̀bẹ́ àti àkún aláṣọ àlàfúfú gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ the second. Mo fi yín kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Wọ́lábí Ọlákùlẹ́yìn Igè Akínlóye the first. Mo wá fẹ̀yìn méjèèjì kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé lórí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Sanwó-Olú, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, and gọ́vnà Nurudeen Adeleke Jackson Adémọ́lá. Mo kí yín wípé ẹ kú ọmọ akínṣe o. Mo wá tara ṣàṣà, mo kí bàbá mi Professor Bánjí Akíntóyè alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Mo kí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá, àárò òrùn yín sásọ pẹ́. Bẹ̀ǹbẹ̀lẹ́njá tó kù yìí tá a fi délẹ̀ lérí, Ọlọ́run ò ní já fi yín ṣàwátì. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé ló lọ́wọ́. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. À ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, Àdìsá tó sìn nínú ilé tí tó ń bara ẹ̀ lẹ́rù, akíkanjú ọmọ, jagunjagun ọmọ, actor tó yàtọ̀ sí dẹ̀dẹ̀rìn, actor tó yàtọ̀ sọ́lọ́dẹ, jagunjagun yàtọ̀ sọ́lọ́dẹ. Àdìsá agbára lọ́wọ́ Ọlọ́run, ẹ̀ ní fojú sunkún ọmọ. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá ní diaspora pátápátá, gbogbo bíkíbi ní diaspora tọmọ Yorùbá lè wà. Ààbò Ọlọ́run tó dájú tó nípa ọ̀dẹ̀ wurin lọ kó lódùmarè kó máa bá ń fi ṣọ́ yín. ẹ ní tójú lẹ̀ mọ́lẹ̀, iṣẹ́ ìṣe yín ò ní dojú, kò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Agbára lọ́wọ́ Ọlọ́run, ẹrù tí abiyamọ kì í tú wò, wọn ò ní gbé ká gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, wọn ò ní gbé ká yín mọ́lé. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nílé ní gbogbo lẹ́kọ̀ọ́tù òjíire, ọmọ Yorùbá tí ń bẹ ní Kwara, ọmọ Yorùbá tí ń bẹ ní Kogi, wípé lágbára lọ́wọ́ Ọlọ́run àní màmú bọ́ o. Ọdún tuntun tá a wà nínú rẹ̀ yìí, ọdún ayọ̀ ìran Yorùbá ló máa jẹ́. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ wò ó, níbo mò ń lọ lálẹ́ yìí? Ẹ rí i pé mo ṣètò lánàá, mo sì sọ̀rọ̀ nípa ibi tí wọ́n ní ètò ààbò tó dé. Yes, àti bí Ààrẹ Ọ̀nà Kakanfò bí wọ́n ṣe ń pè sí àwọn gómìnà wípé ìbá dá o ká jí gìrì ká jí
kán ṣe kíni kán dìde ńlẹ̀ sí ọ̀rọ̀ ààbò. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ fèsì, Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ ó fèsì o. Nǹkan méjì ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Àkọ́kọ́, èéṣe tí àwa Yorùbá tá a jẹ́ ẹni ibi, màá fi póòstì kan hàn yín tí àwọn kan póòstì sórí Facebook tí wọ́n ànáǹsì ìpapòdà ọ̀tá olóyè Sunday Igboho. Kí ló dé? Fún kíni? Kí lẹ fẹ́ gbà lọ́wọ́ Àdìsá ọmọ Adéyẹmọ tẹ́ ẹ fi ń rokúrò? Ẹ ti wá gbàgbé pé inú igbó ìnigi gbígbẹ dúró sí títútù fi wọwé. Gbogbo ẹnikẹ́ni, èèyàn kéèyàn, abí nínú obìnrin ni, bọ́dá wọ́n fi abẹ bí ni àbí wọ́n bí wọ́rọ́wọ́, tí bá ń ronú kú sádìsá ọmọ Adéyẹmọ lágbára lọ́wọ́ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ yọ tán tìrantìran ni. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Àdìsá ò ní ẹ má ṣayé yín, Ìgbòho òòṣà ò ní ẹ má gbégbé sí ayé yín. Ẹ ti rán, ẹ ti tì síbi tẹ́ ẹ fẹ́ tì sí, ó sì tún ní ayọ̀ ọkàn pẹ̀lú bó ṣe rí. Ẹni pé níbi àyà àjẹta àbáná, bàbá yìí sì tún sọ̀rọ̀ láti London tí ń sọ àwọn àlàyé ìdí pàtàkì tá a fi ní láti yapa kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà láti ní orílẹ̀-èdè tiwa. Gbáwèrè wọn gbáwèrè, bàbá léwèrè títí a máa yíjú sí ni ńlọrọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Ewúrẹ́ ò sì lóhun ò sọmọ ìyá àgùntàn, àgùntàn báyìí ló ní ìyá àwọn òbí dúdú. Sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn. Platform tí wọ́n fi ń wíṣ Àdìsá ọmọ Adéyẹmọ pé kó kú ń fi hàn yín. Ìwà sọ̀rọ̀ nípa security ilẹ̀ Yorùbá. Báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá tí ẹpọ̀n àgbò tó ń mì í tí òfin ní jábọ́? Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams, like I said earlier, you shouldn't be a ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbàgbọ́ wa ni wípé orí Moshood Kashimawo Abiola Atakitola ní ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò ló ti bẹ̀rẹ̀. Àmọ́ àsìkò tá a wà yìí nìsín tá a ti wá ní Ààrẹ Gani Adams, èmi ò expect pé bí tí ìran Yorùbá tá a bára wa nìsín, it should no longer be ceremonial. It should just get to work. Kan ní kinní kan ìgbà tí Ààrẹ Gani Adams tí wọ́n sọ wípé the governor should swing into action. Ṣé wọ́n ní gba àṣẹ kan tó kán wọnú igbó wa ni? No. Kò sẹ́ni tó ní wọ́n má gbàṣẹ, kò sì sẹ́ni tó ní wọ́n gbàṣẹ. Àmọ́ olójú òní lajú rẹ̀ lẹ̀ kí tàlùbọ̀ kókó wọ̀. Èmi sì ń fàsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá, ẹ má sùn. Bẹ́ni tá a ní ọ́ dáàbò bo ni, tó bá jẹ́ pé òun gangan nítorí wá ń wẹ̀ tí ọ́ dáàbò bò. Àwọn àgbà sì bọ̀ wọ́n ní àìlásọ lọ́rùn pàká, ó tóhun àpérò fọmọ eriwo. Ìran Yorùbá, ọmọ aládé ni wá o, ọmọ aláṣọ ni wá, ọmọ ẹlẹ́ran ni wá, olówó ọlọ́rọ̀ ọlọ́lá ni wá, àìṣọ̀lẹ. Bẹ́ẹ̀ bá wá mọ̀, aláṣọ wa ń wà kísà, ẹlẹ́ran wa ń jẹgun, ọmọ onílé wa a ti ń sùngbẹ́, torá nílé àlè súnlé. Kí wá ló dé? Alágbára wa wá ń dọ̀lẹ. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ládéládé lóyè ẹ sì fọwọ́ bùkẹ́ ẹ̀ ń wòran. Ìdí nìyẹn tí mo fi sọ nínú ètò tí mo ṣe kọjá lánàá wípé kò sí tó burú ń bẹ̀ kólóyè Sunday Igboho òòṣà ó padà wálé láti wá ṣe kíni, láti wá jà fún ìran Yorùbá, láti wá dáàbò bò wá. Àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kólóyè Sunday Igboho òòṣà ó wálé, ó wà lọ́wọ́ gómìnà mẹ́fẹ̀ẹ̀fà tá a nílẹ̀ Yorùbá, ó wà lọ́wọ́ gbogbo ọba tá a nílẹ̀ Yorùbá, ó wà lọ́wọ́ gbogbo senators tá a nílẹ̀ Yorùbá, ó wà lọ́wọ́ gbogbo reps tá a nílẹ̀ Yorùbá, ó wà lọ́wọ́ gbogbo House of Assembly members tá a nílẹ̀ Yorùbá. Ẹ ṣe kíni? Ẹ ṣèpàdé tó lóòrìn, ẹ sì tọwọ́ bọ̀wé wípé nǹkan kan ò ní ṣàdìsá ọmọ Adéyẹmọ. Ẹ gbọ́, torí pé kí èsúrú ọmọ pàdídà ni la ṣe ń sọ bẹ́ẹ̀. Kádìsá mọ̀ wá wálé tán tó wá jà fúnra rẹ̀ tán kẹ́ tó wá kojú oró sí ìdínú
tó fi jẹ́ wípé ẹ tọ́ bọ̀wé ẹ ṣèwé pẹ̀láwa ọmọ Yorùbá. Yorùbás are more than 55 million. Yes. Gbogbo wa la dẹ̀ nígbàgbọ́ wípé ìjà tó lóyè Sunday Igboho ìjà ń jà either the right way or the wrong way. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí kan ṣe máa ń sọ ọjà lọ́nà tí kò lòfin ní kò ṣe gbá kan ni either right lọ́dọ̀ tí either wrong lọ́dọ̀ tí èyí tó bá wù yín kẹ́ ẹ mú ń tá a mọ̀ ní wípé ìgbà tí ojú ń pọ́n ìran Yorùbá Àwòdì Àdìsá ọmọ Adéyẹmọ bá wọn rà. Bí ọba ṣe ti Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ní ìlú Ìgàngán ò ní jẹ́ Ìgàngán mọ́ láyé. Ìlú Ìgàngán kò ní sí ti ń jẹ́ Ìgàngán mọ́ torí wọn ó ti jẹ̀lú run pátápátá. Sẹ́yìn nígbà náà tó ti ẹ̀jẹ̀ wípé wọ́n ti ń jí ọmọ ọba gbé tó jẹ́ wípé àjòjì gbologo tá a gbà sínú ìlú nílùú Ìgàngán ní wá negotiate pẹ̀lú kábíyèsí láti gbé ọmọ ọba sílẹ̀. Abẹ́ ti gbàgbé ni bẹ́ẹ̀ bá gbàgbé ẹ jẹ́ rán yín létí wípé ọmọ ọba ìlú Aṣígàgà ìlú Ìgàngán wọ́n mà jí ọmọ kábíyèsí gbé ńgbà náà lọ́hùn tó jẹ́ wípé Sẹ́ríkì Sàlíù nígbà náà ló jẹ́ intermediary láàrin àwọn ajínigbé àti kábíyèsí tá a sì gba owó ribiribi. Abẹ́ ti gbàgbé ni mo fẹ́ kẹ́ ẹ rántí so tí ọba sí olóyè Sunday Igboho gbà náà ni ìlú Ìgàngán yóò ti parun. Ni ló fi dáa tọ́jẹ wípé nínú gbogbo ọmọ tá a bá ní ẹjẹ́ á máa ní ọmọ kan tí ó ya pòkì tí ó ya lágídí ọmọ tí ó ya kì í gbọ́ kì í gbà tí ó fara rẹ̀ jẹ wípé tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ẹ ti gbàgbé ìpayà tí ẹ pa Dr. Aborode ẹni tó lọ sí Germany for more than 35 years. Ó kàwé ó gboyè rẹpẹtẹ ó wá kówó wálé ó wá ní farm sílẹ̀ ní ìlú Ìgàngán débi wípé àwọn eré oko tí ọba dá ẹ mọ̀ pé màálù wọ́n fẹ́ràn àgbàdo tó ti ṣe. Arákùnrin yìí Dr. Aborode yóò tó wá mú yóò pe àwọn ará bíi pé ẹgbà ẹ fún màálù yín nígbà ìgbẹ́yìn kọ́ kí wọ́n ṣe fún Dr. Aborode wọ́n mọ̀ ṣàbí ìgbà téèyàn bá sá ná mọ̀mọ́ ni. Ẹni wà pé gbogbo nǹkan yìí ló má dì sáwọ̀ lù Ìgàngán. Kírú ẹ má bàa tó wá ṣẹlẹ̀ mọ́ la fi ń pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà in position of authority pàápàá jùlọ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Gani Adams wípé ẹ má wọ̀rọ̀ yìí ràn we are not asking you to go after anybody without approval. Àmọ́ ipò tẹ́ ẹ gbé dání gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ó dáàbò bonú gbó wa láì ṣe pé ẹsẹ̀sẹ̀ ń gbà approval láti ibì kankan. Ẹ gbọ́ ẹ ní agbára gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò láti command àwọn warriors wọ inú igbó. Ẹ fish àwọn pípù yìí jáde. Àgbọ̀lọ̀ lajú wálẹ̀ kí tàlùbọ̀ kókó wọ̀ o. Bàbá ilé lajú wálẹ̀ tí tàlùbọ̀ kó wọ̀ ẹ wò èmi ẹ̀yin láàjè yín tí ó pọ̀ jù nù ìyà. Èmi ọ̀lẹ́skọ̀tì wọn lọ́lọ́pàá ti ń sọ mi èmi àtórí mi nìkan ni. Gómìnà lọ́lọ́pàá ti ń sọ bí gómìnà bá ń lọ ọlọ́pàá tí ó tẹ̀lé wọn a máa lé 40 àtàwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àti mílítírì ta lè mí ní tí ọ̀ṣọ́ mi. So tí Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Gani Adams tẹ́ ẹ̀ bá dìde ní ìsìn láti gbèjà ìran Yorùbá ìgbà wo lẹ fẹ́ dìde o ààrẹ? Ìgbà wo lẹ fẹ́ dìde? Olóyè Sunday Igboho ò sí nlé Àdìsá ọmọ Adéyẹmọ ò sí nlé. Ìgbà wo lẹ fẹ́ dìde? Ìgbà wo lẹ fẹ́ jà fúnra Yorùbá? Àfi kẹ́ ẹ dìde ní ìsìn kíá. Ẹ má dúró de ọ̀dà kankan, ẹ má dúró de nǹkan kan. Ẹ gbìyànjú ẹ yọ ìran Yorùbá, ẹ yọ wá kúrò lóko ẹrú kí tán má ba àgbàgbé yín.
wọ́n lọ́ba tó jẹ tìlú fi tú ayé ò ní gbàgbé ẹ̀, ọba tó jẹ tìlú tòrò ayé ò ní gbàgbé ẹ̀. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ranjú kalẹ̀ tẹ́ ń wò tí nǹkan fi yìnrìn ayé ò ní gbàgbé yín o. Be an active governor. Ìtàkérédolú ṣe nígbà tágítéṣàn tí ń lọ lọ́wọ́ là ń ròyìn tá a fi ní gbàgbé Akérédolú láíláí. Akérédolú single-handedly ló spearhead Akérédolú pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé lẹ́dúró ń gbà yẹn pé Àmọ̀tẹ́kùn gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Tá a bá sì sọ pé ìlú wo làwọn Fúlàní tọ̀mẹ́ǹtì jù láyé, ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Wọ́n dààmú ìpínlẹ̀ Ọ̀yọ́ gan. Wọ́n fìtínà ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n fi wá làgbàlàgbà, wọ́n fi wá lògbòlògbò. Ọpẹ́lọpẹ́ olóyè Sunday Igboho ní òjì omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Àwa à ń rọ Ààrẹ Ọ̀nà Kakanfò wípé ẹ dìde o, ẹ ṣe kíni, ẹ ń dé ẹjà fún àmọ́ Yorùbá báyìí o. Ẹ dìde o, ẹ má jogun Fúlàní ó kó wa lọ. The governor said, let me see if I can still get that message. Let me see if I can still get the message. Now, ọ̀rọ̀ tá Ààrẹ Gani Adams ìgá tó wá ń sọ, àwọn tó ti ń sọ̀rọ̀ regional, ọ̀rọ̀ regional làwọn tó ń sọ wípé ká padà sí regional. Ṣé ká padà sí regional ṣe ni solution ni? Ààrẹ ṣé ká padà ni? A ní láti ṣe kíni? A ní láti jí gìrì kí nǹkan má bàa bọ̀ ọwọ́, kó má bàa bọ̀ ẹ̀yìn. Gọ́vnà Mákindé rẹ́sí salam. Rẹ́sí salam gọ́vnà ni. The generalismo bóyá kí n kàn tí ẹ kọ. The Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Ààrẹ Gani Adams, has called on governors in the 6 southwest states to be vigilant and put in place proper structure to secure the region. The Yoruba generalismo made the call on Tuesday following the alarm raised by the Oyo State Governor Seyi Makinde on the influx of bandits fleeing the military operations in the northwest. Said that the alarm raised by the Oyo State Governor was a wake-up call, real and needed urgent attention. It will be recalled that Makinde raised the alarm on Monday during the 2025 annual interfaith service in Ibadan, the Oyo State capital. Ààrẹ Gani Adams, in a statement issued by his special assistant on media, Mr. Kehinde Aderemi, copy of which was made available to newsmen, urged the Southwest Governor not to ignore the alarm raised by Governor Makinde, insisting that insecurity had been a major issue in the country, with the region becoming a new target for bandits and kidnappers. This was just as the Yoruba generalismo quickly recalled that he had raised similar alarm in the past. And now imagine, you raise similar alarm in the past. Èmi ló lè fẹ́ raise alarm. Bàbá dá yín lọ ẹ swing into action fúnra yín now. Requesting that the governor in the southwest region allow him to work with the state security architectures in order to get rid of bandits and kidnappers across the region. Ààrẹ Gani Adams láwọn ti pè
wípé kí gómìnà fáwọn lágbára láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò tí ń bẹ káàkiri láti mú àwọn kidnappers àti kele jáde. Ààrẹ ẹ má jẹ́ ń tàn yín, ẹ nìkan ṣe ni o, ẹ má bínú, sorry to say, ẹ má bínú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìdí tí mo sọ bẹ́ẹ̀, ẹ lè sọ wípé ká fún yín ní go ahead, wọ́n lè má dá yín lóhùn. ẹ̀yin lẹ́ẹ̀ní lajú yín lẹ̀ kí nǹkan bàjẹ́. The alarm raised by Governor Seyi Makinde of Oyo State was a wake-up call for all the governors in the Southwest. I raised a similar alarm last year and nothing was done. Ẹ̀yin náà máa gbọ́. It is sad that up to that present time, nothing has really changed except that insecurity is increasing day by day. Kí wá la l'OPC tẹ́lẹ̀ dálẹ̀ fún? Kí lẹ́lẹ́ lọ́mọ ogun fún? Nígbà tẹ́ ẹ bá ní wípé nothing was done, kí lẹ fẹ́ wọn ó ṣe? Àwọn tó ń benefit lábẹ́ ìjọba yẹn, lábẹ́ àwọn pípò yìí, ẹ wá ní kí wọ́n ààrẹ ọ̀dà. Southwest Security Stakeholder Group SSSG, including the Oodua People Congress OPC, Agbekoya Vigilante Group of Nigeria, Professional Hunters Vigilante Jaun, Agbekoya Peace Movement, Agbekoya Solidarity Movement, Comsec Ìṣọ̀kan Ilẹ̀ Oòduà, Ẹgbẹ́ Obìnrin Oòduà Àgbáyé, and Ọmọ Odùduwà United, and a few others under my leadership have been doing their very best in ensuring that the Southwest region is safe. Ẹ̀yin náà gbá wa dúró ààrẹ sádúrà àwọn tẹ́ ẹ wá kàálẹ̀ pé wọ́n ń bẹ lábẹ́ ẹ̀yìn yìí sí náà àtúwá ń complain nípa insecurity. That is, they are not capable. But now that Governor Seyi Makinde has raised the alarm, there is a need for an urgent approach in order to address the situation before it gets out of hand, Adams said. Ọ̀dà ààrẹ, aside from ìwé tẹ́ release, kí lẹ fẹ́ ṣe? It shouldn't be on paper alone. Oyo State is the political capital of the Southwest region, and anything that happens in the state, no doubt, has a direct effect on the entire region. Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀yin náà mọ̀ pé tó bá ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ọkàn gbogbo ilẹ̀ Yorùbá. Ìgbà tí Mufti Ìwó àti Olúwo tí wọ́n ń gbìyànjú láti gbé ṣẹ̀ríà wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, tó fẹ́ lọ́ọ̀nchì ẹ̀ ní Ọ̀yọ́, níbi tá a ti gbé fún yín ní ọ̀pá àṣẹ ọ̀rẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, kí lẹ sọ lórí ẹ̀? Ẹ mọ̀ pógún fẹ́ gbabẹ̀ wọlé ni? Àbẹ́ ẹ̀ mọ̀ kí lẹ sọ lórí ṣẹ̀ríà court tí a fẹ́ dálẹ̀ lọ́yọ̀ọ́? Ààrẹ, gbogbo àwọn nǹkan yìí ló yẹ kẹ́ ẹ máa jẹ́ jígìrì sí. Ẹ kàn ń sọ pé àwọn èèyàn fẹ́ràn olóyè Sunday Igboho ni, kò sí bá a ṣe ní fẹ́ràn rẹ̀ torí wípé kí ni kò jẹ́ kí etí ọmọ Yorùbá ó di sí ní tó yẹ kí wọ́n gbọ́, bẹ́ẹ̀ kò sì kọ etí pàlàbà sí igbe ìran Yorùbá. Kò dẹ̀ dúró de àṣẹ kankan láti di kankan torọ́ mọ̀ pé wọn ò ní fún un láṣẹ láti gbèjà ran òun. So I urge all the governors in the Southwest to be vigilant and do the needful by addressing the security situation in their respective states before it is too late, he added. Ẹ̀yin náà gbọ́n tẹ́ ẹ sọ. Ààrẹ, èmi wá ń sọ fún yín pé ẹ mandate gbogbo àwọn gúrùpù tẹ́ ẹ kà kalẹ̀ tẹ́ ẹ lọ ń bẹ lábẹ́ yín, Àgbẹ̀kọ̀yà, OPC, Sọ̀lúdẹ̀rọ̀, igbá kan, àwo kan, ọ̀yá ẹ rán yúnífọ́ọ̀mù fún wọn, ẹ jẹ́ wọn kọ́ sínú igbó wa gbogbo. You are the generalismo of Yoruba land. Àṣẹ ń bẹ lọ́wọ́ yín náà. Tó bá ṣe pé lóòótọ́ ẹ ṣe tán láti gbèjà ìran Yorùbá. Ààrẹ Adams, while restating the need for regional autonomy and state police, however, vowed
that the SSSG under his leadership will not allow bandits and kidnappers to turn the southwest region to their footholds. Ẹ sọ ni àti ìgbà tẹ̀bálẹ̀ ní ìgbà kí bandit àti kidnapper ká sọ ilẹ̀ Yorùbá di tiẹ̀ kí ẹ jẹ gàba lélẹ̀ Yorùbá lórí. Then you need to swing into action ẹ fà àwọn gómìnà lẹ̀. Àmọ̀tẹ́kùn wà káàkiri. Mo dẹ̀ rí pé tẹ̀yìn gan bá jáde Àmọ̀tẹ́kùn escort yín. Then have a meeting with each state governor and deliberate lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Ẹ dẹ̀ gbìyànjú Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ jẹ́ gbọ́ speech látẹnu yín pẹ́yìn gangan sọ fún ìjọba pé kájọ́ lóye Sunday Igboho ṣàwọ́mọ̀ bọ̀ nílé. Kẹ́ ẹ wá jọ team up kẹ́ ẹ jọ ṣiṣẹ́ yẹn kó lè dùn. Àìmọye jagunjagun àìmọye akíkanjú ọmọ tó jẹ́ wípé ẹ̀yin ò lè pè wọ́n calm down àmọ́ tó lóye Sunday Igboho bá pè wọ́n jẹ. Torí wípé kíni torí pé wọ́n wo ipa tó ti kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ rí wípé kò ṣe báyìí. We will resist any attempt to turn Yoruba land into bandits and kidnappers foothold, the Yoruba generalismo vowed. Ààrẹ Ọ̀nà Kakanfò ní àwọn ò ní gbà o kí wọ́n sọlẹ̀ Yorùbá ní bí wọ́n ṣe sọlẹ̀ ọ̀dọ̀ wọn dà. Téèyàn wá nílé rìn káàkiri bó ti tọ́ àti bó ti yẹ. Mo ti ka ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò báwọn. So ààrẹ swing into action. Ẹ jẹ́ wá sáré lọ sórí eléri burúkú má ṣàǹfààní tó post tí mo fẹ́ fi hàn yìí nípa olóyè Sunday Igboho ṣá. Torí mi ò mọ ìdí tẹ́ fi lè máa lékú sọ́mọ Adéyẹmọ. Mi ò mọ ìdí tẹ́ fi lè máa ro èrò búsádìsá. Ikú kan ò ládìsá pa o. 30 ọdún lónìí gbẹ́ngbẹ́ng lòkè. 50 ọdún lónìí gbẹ́ngbẹ́ng lòkè. Lágbára lọ́wọ́ Ọlọ́run kò sí nǹkan kan tí ó sọ ọmọ Adéyẹmọ. Yóò fọwọ́ páwú. Àdìsá ó sì fèrègì jobi. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kórí ayé lé lọ́wọ́. Mo fẹ́ wá jáde ni. I want to look for it. Oni, this is just today. Ṣé ti rí ìmọ̀ bóyá rí dáadáa. Ṣé ẹ rẹ́ni tí ń bẹ ní under Ṣèyí Tinubu youth battalions? Wọ́n post kìíní yẹn sí under Ṣèyí Tinubu youth battalions. Ẹni tó dẹ̀ post ẹ̀ ń jẹ́ Ọlájídé Ṣẹ́gun. Lénìí ló post ẹ̀. Ó dẹ̀ kọ wípé Sunday Igboho has just been confirmed dead at an unknown hospital. More information about his death shall be disclosed soon. Erékéré wo la bá débẹ̀ tẹ́yẹ ń tu yẹ̀yẹ̀. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè mí mo á ní mo ṣe bá bàbá mi sọ̀rọ̀ lánàá. Mo bá sọ̀rọ̀ lálẹ́. Èéṣe mo ní wọ́n ní sùúrù kájọ nítorí Ọlọ́run. Bàbá yóò ló ń síkì. A ṣe fídíò kọ a ṣe gbogbo ẹ̀ mọ́kàn put call through to him ni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ èéṣe kí ló ṣẹlẹ̀ níbo ẹ wà. Wọ́n ní màá ṣe ń sọ̀rọ̀ àwọn ń bẹ́nu train torí àwọn wà ní UK. Ọ̀dà yín lójú wọ́n lọ́dà lójú nǹkan kò ṣe yín wọ́n nìkan kò sà wọ́n. Mo wá sẹ̀ǹdì kinní ń sí àmọ́ ní ẹ wò ó. Ẹ wá ní sáà ti mọ̀ ṣe wọn ni. Àwọn ọ̀tá Àdìsá àwọn lọ́ndàrẹ̀ bọ̀wọ́ fẹ́ kẹ́ ẹ bá ń bùn Ọlájídé Ṣẹ́gun ẹ bá ń ṣàdúrà fún àdúrà tó yẹ bọ́bá bímọ 5 tírẹ̀nì ọ̀pá 2 tírẹ̀nì ọ̀pá kan ìkan kó sódò yóò bomi lọ 2 ọ̀sà dédé fúnra ara rẹ̀ yóò jánà mọ́mọ́tò lẹ́nu yóò sì kú fínfín. Gbogbo ẹnikẹ́ni tó bá ronú kú sádìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá yóò máa ṣáájú Ìgbòho lọ́run ni.
bẹ́ẹ̀ yẹn bá ní Ìgbòho kú lọ́sàn-án kó tọ̀hún tó lò ṣẹ́jú kan sígbà náà yóò kú. bẹ́ẹ̀ yẹn bá ronú kú sí Ìgbòho lálẹ́ kó tó lò ṣẹ́jú kan sígbà náà yóò kú. torí wípé kí ni inú mímọ́ làdìsá fi ń ṣe ti ń ṣe. ó ní ẹ ti rí gbogbo ẹbí Ọlájídé Ṣẹ́gun tó pòsì kínní sí ọ́ndà Ṣèyí Tinubu Youth Battalions gbogbo ẹbí rẹ̀ ni ó kúkú gbóná àlùbáríkà àwọn tó lọ ń kólé ayélé lọ́wọ́. bọ́bá bígba ọmọ ìkan ò ní dúró sí rédèrèdè báyìí ni ó gbẹ̀yìn ayé ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá ń ṣépè fún ẹni tó bá ti ń gbèrò kọ́mọlàkejì ó kú tó ń rokú rọmọlàkejì. ṣe rí bó ṣe post ẹ̀ ní. now let me try and search it for himself gángan. ẹ jẹ́ ń search òun gángan. ẹ jẹ́ ń search ẹ̀. kí n fi fọ́tò rẹ̀ hàn yín. kí n lè fi fọ́tò rẹ̀ hàn yín. ẹ jẹ́ ń search rẹ̀. ẹ jẹ́ ń ṣe kí ni ẹ jẹ́ ń search ẹ̀. oh my god ó mà ní join group kí n tó lè rí mi ò sì fẹ́ join group ok ọ̀dà sẹ́ẹ̀tìrì ẹni gangan ní mo ti rí àkáǹtì ẹ̀ now ẹ jẹ́ fi fọ́tò rẹ̀ hàn yín. ẹ jẹ́ fi fọ́tò rẹ̀ hàn yín kẹ́ ẹ lè mọrú àdúrà tẹ́ bá wa ṣe fún un pé lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní mọ́ṣù yìí jẹ tí èdè ni àgbégbìn. pé kò ní mọ́ṣù yìí jẹ o tó ń gangan fúnra ara rẹ̀ tí èdè ni kíni tí èdè ni àgbégbìn. Oh. mò ń bọ̀ mò ń wá fọ́tò rẹ̀ ni o. mo fẹ́ wá fọ́tò rẹ̀ jáde ni o. ọmọlẹ́yìn Ọmọyẹlé Sowore ni. bẹ́ẹ̀ ni I can confirm that. fọ́tò rẹ̀ ní. olórí ibú tó post pé ọ̀tá olóyè Sunday Igboho ṣàkúrè o. ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí ẹ bá ń gbèsè pè ẹ bá wọ́n lépè ṣe ti rí mo fẹ́ kẹ́ ẹ save ẹ̀ kẹ́ ẹ wá search ẹ̀ Ọlájídé Ṣẹ́gun ńlórúkọ ẹ̀ lórí Facebook. Ọlájídé Ṣẹ́gun ní orúkọ ẹ̀ lórí Facebook. òun náà ní sẹ́ẹ̀tìrì Ọlájídé Ṣẹ́gun lórúkọ ẹ̀ lórí Facebook. ẹ bá ń ṣàdúrà fún o. fídíò rẹ̀ ní sẹ́ẹ̀tìrì fídíò lórí burúkú ara rẹ̀ ní. agbára lọ́wọ́ Ọlọ́run kò ní ríre gbámú bó ṣe ń ro kúrò Àdìsá ọmọ Adéyẹmọ ikú gbóná ni yóò kú. Ọlájídé Ṣẹ́gun ikú gbóná ikú oró ni yóò kú o. Ọlájídé Ṣẹ́gun òun ló post ẹ̀ tó sọ wípé Sunday Igboho has just been confirmed dead. sẹ́ẹ̀tìrì àkáǹtì ẹ̀ ní sẹ́ẹ̀tìrì screenshot ẹ yẹ̀ wò báwọn kẹ́ ẹ máa táàgì ẹ̀ kẹ́ ẹ máa rìpọ́ọ̀tì ẹ̀ kẹ́ ẹ máa gbé ṣépè. Ọlájídé Ṣẹ́gun ní lórúkọ ẹ̀. Ọlájídé Ṣẹ́gun
ṣé ẹ ti rí ó post kíní yẹn ní about 6 hours ago ni ló post ẹ̀ pé ọ̀tá olóyè Sunday Igboho ṣákú. ṣé ẹ ti rí 6 hours ago ó ló post ẹ̀. lágbára lọ́wọ́ lọ igbe ẹkún ò ní tán nílé Ọlájídé Ṣẹ́gun àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. gbogbo abiyamọ ayé ẹ bá ń gbé Ọlájídé Ṣẹ́gun ẹ bá ń gbé ṣépè pẹ̀lú ń tọ́kọ̀ yìí nípa olóyè Sunday Igboho ṣá. ẹ bá ń gbé ṣépè balalẹ bá ní ọ bálàárọ̀ bá ní ọ dáa fún ọlọ́sàn ò ní jẹ́ bọ́lọ́sàn bá ní ọ dáa fún alálẹ̀ ò ní jẹ́ rédèrèdè báyìí ní ọ gbẹ̀yìn ayé rẹ̀. ìjókíjó báyìí níjó asínwín lágbára lọ́wọ́ ọlọ́ bó ṣe ro kúrò Àdìsá ọmọ Adéyẹmọ ikú ọ̀jẹ̀ tiẹ̀ tọmọtọmọ. mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ àbẹ́ èyí tí mo sọ yìí mo rò bóyá kó ti yé wa. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ dìde ẹgbàrán Yorùbá lẹ̀ o ẹ ti lẹ́ẹ̀ní gbà kẹ́ ẹ mọ́ gbà náà ni. gbogbo ẹ̀yin ládéládé lóyè I want to see it àní gbogbo yín ẹ ké tatatata sérí etí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí olóyè Sunday Igboho ṣàwọn máa bọ̀ ńlé a nílò ẹ̀ gidigidi gan ni. lágbára lọ́wọ́ Ọlọ́run láyọ̀ l'Àdìsá ọmọ Adéyẹmọ bá wa gbégbé yìí gbé sóko olóyè Sunday Igboho ṣà ò ní gbé sóko oko yìí jagun àìṣẹ́ olóyè Sunday Igboho ṣà wọ́n ṣẹ́gun àwọn ọ̀tá wọn. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run a ní fojú sunkún olóyè Sunday Igboho. gbogbo ẹni tí ń ra burú sólóyè Sunday Igboho aburú ọmọ bá lágbára lọ́wọ́ Ọlọ́run. Adémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́ lẹ́ẹ̀kan sí i ó dàbọ̀.